ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú ojúmọ́ ẹsìnkú dédé àsìkò yìí ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì Jígí alára. orúkọ tèmi ni Agnes Olúwatósìn. níbi ọjọ́ díẹ̀ sẹ́yìn lẹ́yìn tí wọ́n parí ìdìbò àkọ́bẹ̀rẹ̀ ti gómìnà fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo ni wọ́n pa olórí ọmọ ẹgbẹ́ ìpolongo Lucky Ayédatiwa ìyẹn ọ̀gbẹ́ni Alaba Abbey níwájú ilé rẹ̀ níbi aago 9 alẹ́. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ iná tó ṣẹlẹ̀ látàrí táǹkà epo rọ̀bì tó ṣubú ní abala ẹlẹ́mẹ̀ ní ìlà oòrùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Rivers ó kéré tán èèyàn 5 ló kú tí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àti ilé sì bàjẹ́. àpérò àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ti wá ọ̀nà mìíràn láti máa gbé epo rọ̀bì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. lánàá ọjọ́ àìkú igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima gbéra láti ìlú Àbújá láti lọ ṣojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ìpàdé àpérò ọjọ́ tó ń rí sí ìdàgbàsókè àgbáyé tí yóò wáyé lọ́jọ́ Ajé ní Nairobi ìlú Kenya. arákùnrin oníṣòwò kan tí ó tún jẹ́ gbajúgbajà òǹtà oògùn olóró Uwazuoke ẹni ọdún 43 tòun takẹgbẹ́ rẹ̀ Agbo Chidike Prince ẹni ọdún 22 ni wọ́n ti rán lọ sí ẹ̀wọ̀n gbére lẹ́yìn tí àjọ NDLEA ti fi ẹ̀sùn ìta oògùn olóró tí wọ́n fi kàn wọ́n múlẹ̀. àjọ kan tí wọ́n ń pè ní People's Rights Agenda ti bu ẹnu àtẹ́ lu ìkọlù gbogbo ìgbà tí wọ́n ń ṣe sí mínísítà fún ohun àmúṣagbára Adélabú Adébáyọ̀. wọ́n fi kún un pé ìṣòro iná mọ̀nàmọ́ná orílẹ̀-èdè Nàìjíríà kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lónìí. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fọwọ́ sí ìgbésókè ìpele àkọ́kọ́ ètò àwìn rírà fún àwọn oníbàárà. ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ lọ́jọ́ àìkú pé orílẹ̀-èdè Nàìjíríà ìbá ti fìdí rẹmi tí ìṣèjọba òun kò bá dá owó ìrànwọ́ epo rọ̀bì dúró. kọmíṣánná fún àyíká àti omi ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab sọ pé níbi àyẹ̀wò kan tí wọ́n ṣe lọ́jọ́ àìkú ó fi hàn pé àwọn onídùkìá lẹ́kọ̀ọ́ ń kọ́ àwọn ilé tuntun láàrin àwọn agbègbè tí wọ́n ti rò fún iṣẹ́ àkànṣe pẹ̀lú àkíyèsí ìjọba. Vera Ayim arábìnrin tí ó di gbajúmọ̀ lẹ́yìn àríyànjiyàn tí ó wáyé lórí ẹ̀rọ ayélujára nígbà tí ó ṣe ìjẹ́rìí ní ilé ìjọsìn Dunamis International Gospel Center Àbújá ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà látàrí pé ó bẹ̀bẹ̀ fún àtìlẹ́yìn láti rí ibùgbé. látàrí ìbúgbàmù afẹ́fẹ́ ìdáná tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ àbámẹ́ta ní agbègbè Ìta-Ọ̀sìn ní ìjọba ìbílẹ̀ Àríwá Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn gómìnà ìpínlẹ̀ náà Dàpọ̀ Abíọ́dún lọ́jọ́ àìkú pàṣẹ kí àwọn olùgbé agbègbè náà kúrò ní agbègbè náà. Alhaji Liman Tambariwa Mako tí ń ṣe ẹ̀gbọ́n gómìnà tẹ́lẹ̀ ti ìpínlẹ̀ Sokoto ìyẹn aṣòfin Aliyu Mako ti jẹ́ Ọlọ́run nípè lọ́jọ́ àìkú lẹ́ni ọdún 96 ní ilé ìwòsàn ìdánilẹ́kọ̀ọ́ Usmanu Danfodio ní ìpínlẹ̀ Sokoto lẹ́yìn àìsàn ráńpẹ́. ẹgbẹ́ òṣèlú APC tó ṣàkóso lọ́wọ́lọ́wọ́ yóò fi ìwé ẹ̀rí olùjáwé borí ipò gómìnà ìpínlẹ̀ Ondo fún gómìnà Lucky Ayédatiwa. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn tí wọ́n lè pè níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tí ó ṣẹlẹ̀ látàrí táǹkà epo rọ̀bì tí ó ṣubú ní ìlà oòrùn ìwọ̀ oòrùn apá Port Harcourt ní ìpínlẹ̀ Rivers. ọ̀wọ́n gógó epo rọ̀bì ti peléke sí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ó ṣokùnfà kí wọ́n máa ta epo jálá kan ní $1,200 ní ọjà dúdú ìyẹn black market láwọn agbègbè kọ̀ọ̀kan. àjọ tó ń rí sí ìrìnàjò hajj ní ìpínlẹ̀ Kwara sọ pé àwọn tó ń gbèrò láti rìnrìnàjò lọ sí hajj ní ìpínlẹ̀ náà tí wọ́n yóò pàdánù ìdánilẹ́kọ̀ọ́ hajj ọdún yìí lé ní 100 èèyàn. ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Kogi
lọ́jọ́ àìkú rọ àjọ EFCC pé kí wọ́n má ṣe jẹ́ kí ohunkóhun pín ọkàn wọn níyà kúrò níbi ìwádìí tó ń lọ lọ́wọ́ àti ètò ìdájọ́ gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kogi Yahaya Bello. ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ tó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì lórílẹ̀‐èdè Amẹ́ríkà ló ti dèrò àhámọ́ látàrí ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe lórí ìkọlù Israeli sí Gaza tó peléke sí. ó kéré tán èèyàn 42 ló kú látàrí odò tó fọ́ ní ìlú kan ní apá àríwá Nairobi tí ń ṣe olú ìlú Kenya. gómìnà ìbílẹ̀ fún àdúgbò náà ló sọ èyí fún ìkọ̀ròyìn lọ́jọ́ Ajé. ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ pé ìṣèjọba òun ṣe ìdókòwò sí ètò ìmọ̀ ẹ̀rọ láti rí i dájú pé gbogbo iṣẹ́ àwọn hàn kedere sí gbogbo orílẹ̀-èdè àti pé kí ìṣirò tó péye lè wà ní ìṣèjọba ọ̀hún. ọ̀kan lára àwọn olùdíje ipò ààrẹ ọdún 2023 nínú ẹgbẹ́ alátakò ti PDP dókítà Cosmos Ndukwe ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ PDP. òye fún ìṣẹ́jọ́ ayé àtòní òní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn ẹ̀ máa yáṣẹ́. ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24. ó tún ti yá òun ẹja jọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá.